ò tiẹ̀ ṣe sùúrù. Ẹ jẹ́ a bẹ̀rù Ọlọ́run. Àwọn onímọ̀ wọ́n ní ohunkóhun tó bá ṣẹlẹ̀ sẹ́dá nílé ayé jẹ́ àgbà pé bá ṣe kọ́ mọ́ wa nìyẹn. Èmi ò fẹ́ náà, mi ò fi bẹ́ẹ̀ gbádùn pé kí nǹkan ṣẹlẹ̀ ká máa wá tí ràn mẹ́lòmíì lọ́rùn. N tó bá ṣẹlẹ̀ sí wa tiwa ni, n tó bá ṣẹlẹ̀ sí wọn tí wọ́n ní. Èmi ò fẹ́ ká máa tí ọ̀ràn bọ́ra wa lọ́rùn rárá o, rárá o. Aṣàfọlábí tí mi ò mọ̀ tẹ́lẹ̀, ìlara ìtara lásán lòun fẹ́ fi pariwo tó pa ń bí ń jọ sí. Ó dà ju gbogbo ẹ lọ, mo fẹ́ kó sùn, jẹun gidi, kó sùn fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀. Ó ti wáyé, ó ti wáyé, Ọlọ́run má jà rí irú ẹ̀ mọ́, ṣùgbọ́n. Kọ̀wé ẹ̀kẹ́ o èèmọ̀dé, kọ̀wé ẹ̀kẹ́ o èèmọ̀bọ̀, aṣàdójú sọmọ ẹ̀dìyẹ, ojú rẹ̀ mi pọ́n, ikú mi pọ̀ lọ́wọ́ ara rẹ̀ yẹ ó tán-tán. Kọ̀wé ẹ̀kẹ́ o èèmọ̀dé, kọ̀wé ẹ̀kẹ́ o èèmọ̀bọ̀, aṣàdójú sọmọ ẹ̀dìyẹ, ojú rẹ̀ mi pọ́n. Ṣẹ́gun níjọ. Ikú mi pọ̀ lọ́wọ́ ara rẹ̀. Ṣẹ́gun ni. Ṣẹ́gun tó parí aláàrọ̀ yìí. Kọ̀wé ẹ̀kẹ́ o. Ó ti kú. Lọ Ṣẹ́gun lè kú náà. Má pẹ́ bíbá ìmú sọ fún ẹ. Ṣẹ́gun lè. Àwọn ẹ̀rọ ń lọ. Àyíkú ti pẹ́ ọ̀rọ̀ yìí. Ṣẹ́gun. Èèmọ̀ bọ̀ o, aṣàdójú sọmọ ẹ̀dìyẹ, ojú rẹ̀ mi pọ́n, ikú mi pọ̀ lọ́wọ́ ara rẹ̀ yẹ ó tán-tán. Kọ̀wé ẹ̀kẹ́ o èèmọ̀dé. Ẹ mọ̀ mí o. Mi ò mọ̀ yín. Kọ̀wé ẹ̀kẹ́ o. Ẹ má bínú. Mi ò dá yín mọ̀. Àmọ́ rírí tí mo rí yín gbà tẹ́ ń wọlé, mo rí àmì Ọlọ́run lára yín, mo rí pé èèyàn Ọlọ́run nìyí. Mo dẹ̀ rò pé ẹ̀yin náà wá bá wa kẹ́dùn ni. Ìjọ Sefinat ló rán mi wá. Ìjọ Sefinat International Prayer Group. Missioner ńkọ́? Wọ́n wà lálàáfíà ara. Gbogbo ìjọ ńkọ́? Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o. Ẹni wọ́n ṣe ohun gbogbo gbà o. Ẹni ànífẹ́wé yìí gbà o. Wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní pé kí n ṣe yín pẹ̀lẹ́ pé Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́, Ọlọ́run jẹ́ ká ra burú mọ́nu léyìí. Wọ́n ní pé kí n wá sọ fún yín pé gbogbo ohun tí a ní àtàwa àtẹ̀yàn pé ọ̀dọ̀ Ọlọ́run láti wá, bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni a padà sí. Wọ́n ní pé kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́, Ọlọ́run ní jẹ́ ká ra burú mọ́. Àfà, ìyá yìí ní kẹ́ ṣáàbà mi bá sọ̀rọ̀. Ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀, ẹkún ló ń sun bí egbére. Ẹ bá mi bá sọ̀rọ̀. Sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. Mama, a ṣe wáàsí kékeré fún yín látara ìmánì. Ẹni tí ó bá súnmọ́ Ọlọ́run dáadáa, gẹ́gẹ́ bá bàbá wa ṣe súnmọ́ Ọlọ́run, Ọlọ́run ó dán yẹn wò. Tọ́lọ́run bá dán yẹn wò, ó fẹ́ fi wo gbàgbọ́ yẹn wò ni. Káwa náà wá kọkàn wa gírí, ká mọ̀ pé kò sí nǹkan kan, Ọlọ́run náà ni. Tó bá dùn, Ọlọ́run ni. Tó bá sì rí bó ṣe rí náà, Ọlọ́run ni. Àná Muhammad náà sallallahu alayhi wa sallam tọ́jọ́ ga fún gbogbo wa, Ọlọ́run náà dán wò látara ọmọ. Ó sì ní ìmánì. Ìmánì náà ni pé kul inna salata wa nusukini wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Torí pé gbogbo wa àtẹ̀sìn tá à ń sìn ni àti gbogbo ń ta ní Ọlọ́run náà ló ní gbogbo wa. Màmá wa ẹ̀yin náà tẹ́lẹ̀ la fẹ́ fi ṣàdúrà fún yín kí Ọlọ́run bá mi kó má jẹ́ kẹ́ ẹ rí kú ọmọ mánu lẹ́yìn. Bismillahir rahmanir rahim. Inna atainaka al-kauthar fasalli li rabbika wanhar inna saniyaka wal abtar. Ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn, báyé ti rí lànà kọ́ ní tèmi, ṣé mi ń bí Ọlọ́run ọ̀rẹ́ o, ẹ má báyé jẹ́ ṣe pẹ̀lẹ́. Ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn, báyé ti rí lànà kọ́ ní tèmi. Wọ́n dẹ̀ sọ̀gbà tán máa dé. Inú mi dùn pé mo bá yín, torí wọ́n nítorí kí odi bá lè gbọ́rọ̀ la ṣe ń sọ létí ọmọ yìí. Nígbà tí mo ti bá yín, mo ti bá baálé yín, ẹ jẹ́ rán yín sílẹ̀, ẹ wá bá mi jíṣẹ́ fún. Ẹni mo sọ yìí pé ẹṣin tó ṣíwájú ó ti gbapò kínní o, òun lẹṣin aṣíwájú. Ẹ wá sọ fún ẹni kó múra sẹ́rìn kó múra sẹ́rẹ̀.
kó má sàsùn péye o nítorí tó ń bọ̀ lẹ́yìn tó wà ní sẹ́kọ̀ndì tó bá ka mọ́ bí tó ti ń rìn dín ó lè tẹ̀ lórí fọ́. ẹ bá mi jíṣẹ́ fún pé igbá oró kì í fọ́ o àkèrè ẹ̀ tó tọ̀tọ̀tọ̀tọ̀ tí ò dákẹ́ ẹni kó rántí pé ọmọ ẹranko kan kù lẹ́yìn tó ń nómi inú ju tiẹ̀ lọ. dádì Yẹmisí ẹ má bínú ṣé rí tí má sọ pé gbogbo òwe nǹkan kan tẹ́ ń pa ìpó yé mi irọ́ ni mo kúkú ń pa kò sí nǹkan kan tó yé mi ní gbogbo ẹ̀. kò yé yín ó máa tó yé yín mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń rán ni lẹ́wọ̀n kó má sàsùn para ewúro ẹ ti ń lọ wájú ẹ jíṣẹ́ fún mi pé ajá ń bọ̀ lẹ́yìn gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ pátá ni mo rí. ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn báyé ti rí lànà kọ́ ní tẹ̀lé ṣé mi ò bí ọ̀rọ̀. máa ṣe é bá máa ṣe é bá. Kí ló dé? Kí mo ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí lẹ́yìn àti Fọlábí fàpọ̀? Fọlábí. Ìyá Yẹmisí. Ìyá Yẹmisí. Kí ló dé? Mo ń wí o, òun lẹ ń pariwo ẹ̀ jáde látòjú oorun yìí o. ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn báyé ti rí lànà kọ́ ní tẹ̀lé Adéròǹgbé bí ọlọ́run. ó sì dá lójú pé kò tó sọ yìí bẹ́ẹ̀ lórí. ẹ má bàyẹ̀ jẹ́. ó yẹ kẹ́ jẹ́rìí mi ò gbọ́dọ̀ fi kún pé méjì fún yín ẹ̀yin ṣẹ́ni tí ń lè parọ́ fún ẹ̀yin lẹ sọ fún wa pé kò kí ìfarapamọ́ fẹ́ni tó máa wẹ̀ nígbà tí mo mọ̀ pé n tó bá dé bá ojú tèmi ó dé bá mú yín ẹ̀yin náà dẹ̀ ni máa sá wa bá mi ò bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹ tiẹ̀ wá mọ̀ yìí tí ó tún wá ń ba àgbà nínú jẹ́ jù òun ni àlá tí mo lálẹ́ àná mọ́jú àárọ̀ yìí láti ìgbà tí ìyàwó mi ti ń bá mi fà wípé ọ̀rẹ́ mi ló wá ń di ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi ló wá ń di ọ̀rọ̀ yìí mi ò gbàgbọ́ àlá tí mo wá lámọ́júmọ́ yìí ó burú mo rí Àfọlábí ọ̀rẹ́ mi pẹ̀lú àdá lọ́wọ́ ló bẹ̀rẹ̀ sí ní lé mi àtọmọ gbogbo àwa tó kù ó léwa lẹ́yìn ìgbà tó ti pa ọmọ méjì. àmọ́ mo sọ fún wọn mo ní má rò pé mo wọ̀bọ́ látọjú ọ̀run o mi ò dédé jábọ́ èmi náà ní bàbá mo ní àwọn bàbá ń gbẹ́jọ́ ìyẹn ló mú mi tọ̀ yín wá ló jẹ́ ń sáwá báyìí báyìí. àkọ́kọ́ náà sórí àdá tí ń fi ń lé ọ káàkiri àtọmọ rẹ kò sí ti ọ̀sọ̀ mẹ́ nǹkan ìsọmọ kò sí ń lé lẹ́yìn èèyàn kò mọ̀ pọ́ máa gbà ní ọ́ni jẹ́ ń fara hàn ká da ẹ̀rọjú àìráyè ká dàbò kí n da wàrìwàrì bó la. n tí mo ṣe wá báyìí náà ni pé ẹ̀yin lẹ mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe fún ẹ ṣe ohun tó bá tọ́ fún mi ò mọ ohun tó yẹ ká ṣe. tá a bá kaná sí lánàá ìsìn tó ya wèrè kò ní lójú láyè mọ́ àbí ọ̀tí ọlọ́run bá òun èwo lọ fẹ́ ó tiẹ̀ ti ya wèrè ntẹ́mi ó ṣe mọ́ sọ́n ọ̀fẹ́ o ntí torí n ò ní yájú lẹ́kítàlùbọ̀ kó wọ̀ lójú ìwọ ọmọ àgbà ní o sì ń tọ́jú àgbà ìyá o sì gbọ́dọ̀ jọ́ ọmọ àgbà kí ni irú mi wà fún wọ́n sí ọ ó yẹ wò. ẹ jọ̀ọ́ dádì ṣé tábà yà ń wèrè yẹn ṣé àwọn ọmọ torí àwọn ọmọ tó ń pa ni mo ṣe wá sọ́dọ̀ yín kó má lè pa àwọn ọmọ mi mọ́. nígbà tó kẹ́ ẹ balẹ̀ ní tó gbélé yìí wò láti ibìkan wọ́n máa gbé bọ́ọ̀bù mi níbo ni ó ti ráyè mọ́ àlẹ́yìn ti ya wèrè ó ti ya orí